to the beat now. In my drop top, to the top now. But it was a jump off, started on the floor now. To the bed now, box on the wall now. Jump on the wall now. She wouldn't leave me alone. Always calling my phone. She told me, she said she wanted to be mine. And my cocoa drives are wild. So tell me why, no. But it was a one stand. Baby, don't you understand? So tell me why, no. Why, no. Why, no. Said you were Eleko made o. Abeke. Ejade wa ewa bá mi jẹ́. Abeke. Edagiri wa ewa ra níbẹ̀. Abeke. Eko mi máa ládùn púpọ̀. Abeke. Ohun ńlá ní kẹgbẹ́ wa. Abeke. Ẹṣíjú àánú yìí wò mí o. Abeke. 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 Abeke Eleko mare. Abeke Eleko owe. Abeke Eleko wa. Torí tí bá ní kí n bẹ̀rẹ̀ sí máa mú nǹkan sìn kí n máa dín nǹkan at the end of the day kọ́rọ̀ mi kó má lọ padà dàbí ọ̀rọ̀ aláṣọ ẹ̀tù. Ọmọ ọ̀dọ̀ àgbà àfòwé sọ̀rọ̀ kí ni ìtumọ̀ aṣọ ẹ̀tù ó mọ̀ túmọ̀ ẹ̀ àwọn ọ̀rọ̀ máa ṣàlàyé ẹ̀ fẹ́ torí ìtumọ̀ aláṣọ ẹ̀tù ó dá lórí ọkùnrin kan tó ní ìdí aṣọ ẹ̀tù kò dẹ̀ ní nílé so ó decide àti lọ yáǹtà ìgbà tó débẹ̀ wọ́n kọ́kọ́ fóúnjẹ lọ aburú instead kó gbájúmọ̀ nǹkan tó wá kó gba nǹkan tó bá gbà kó máa lọ ó jókòó tó ń jẹ tẹ̀tẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń jẹ inú ẹ̀ ń dùn ìgbà tẹ́lómi tó dẹ̀ síríọ̀sì tó ní ìdáṣọ ẹ̀tù tó dé ìyẹn béèrè aṣọ ẹ̀tù ń tiẹ̀ wọ́n tún fóúnjẹ lọ yẹn náà ìyẹn tó gbọ́n tiẹ̀ ó yàtọ̀ pé òun ò jẹun pé nǹkan tóun wá nìkan fún ó lè gbáṣọ ẹ̀tù ó lè gbé fún yẹn ó wá ń dùn aburú ti bí pé wọ́n ṣe bá gbáṣọ ẹ̀tù fún bó ṣe rí nìyẹn. Kí wàá ní ìtumọ̀ gbogbo eléyìí sí? Sórí àkọ́kọ́ náà jọ èló ni wọ́n ń ta àpò àgbàdo sí? Àpò àgbàdo mi ò mọye tí wọ́n ń tà bọ̀ máa bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ mọ́ mi. Dúró o tí ì sọ nǹkan tó fẹ́ fàgbàdo ṣe fún mi o ṣé o ti ní iléeṣẹ́ ìdíyẹ ni àbí o fẹ́ dáko àgbàdo torí kò yé mi. Àbẹ̀kẹ́ mi ò kúkú ní iléeṣẹ́ ìdíyẹ mi ò dé dáko but èmi náà mo fẹ́ máa ta ẹ̀kọ́ bíi tiẹ̀. Ó fọ́nì sí àbí? Kò wá ṣe níyà mí lẹ́nu ẹ̀kọ́ tó ta látàárọ̀ ọjọ́ tó wá di 99.9 tó sọ pé ó fẹ́ máa tẹ̀kọ́. Wo ọ̀rẹ́ mi jẹ́ kí n ta mi ò ta láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ìyẹn ò máa ta tí n bá bẹ̀rẹ̀ láti ọ̀sán ayé mi náà kò tí wà too late jẹ́ kí n bẹ̀rẹ̀ sí máa ta Àbẹ̀kẹ́ ìwọ náà bò ẹ̀kọ́ náà ló ta títí tó kwájú ilé tó tó yìí. Ìgbà tí mọ́mí ní kó máa ta ẹ̀kọ́ by force nígbà yẹn tó máa ń ké tó máa ń ṣe yẹn kíníkan ta ló wá mọ̀ wípé ẹ̀kọ́ yìí náà ló máa wá fi ṣoríire. Ìwọ náà wò láàrin gbogbo àwa tá a jọ ń kóra wa kiri ìwọ nìkan ló yàn tó yanjú tó lówó tó lọ́lá jọ tó yọ Ọlọ́run Àbẹ̀kẹ́ èmi náà fẹ́ lówó mo fẹ́ ta ẹ̀kọ́ tí kì í ta ẹ̀kọ́ ẹ̀ wo ìsìn o kì í ṣe star olórúkọ ju star lọ Abeke Eleko olórúkọ ju Ronke Oṣòdì Òkè gan lọ wo èmi náà fẹ́ lórúkọ mo fẹ́ dolókìkí èmi náà fẹ́ di Fọláṣadé Ẹlẹ́kọ. Ó dáná ṣórí nǹkan kan tẹ́yìn èèyàn máa ń ṣe tí kò yé yín tẹ́ mọ̀ pé mistake ni mo yẹn ṣó mọ̀ pé owó tẹ́yìn rí yẹn èṣù ló ní àmọ́ Ọlọ́run ọba ló ní àlùbáríkà ṣórí gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé yìí torí Ọlọ́run bá ti fi àlùbáríkà sí ó ti tàn. Àbẹ̀kẹ́ jẹ́ kí n lọ gba owó yẹn lọ́wọ́ èṣù ṣórí tí n bá gbà tán tí n bá ní tí mo ní gbogbo ẹ̀ bá Ọlọ́run á fa àlùbáríkà sí. Àwọn kan máa ń èèyàn tí ò bá bímọ láyé ni ó wáyé asán irọ́ ni èèyàn tí ò bá lówó lọ́wọ́ ló wáyé asán jọ torí Ọlọ́run fi ọ̀nà hàn bí nǹkan méjì òun ló nílé ayé owó connection tó bá ti ní méjèèjì kò síbi tó lè dé. O ṣàfẹ́ tẹ̀kọ́ ṣá. Mo fẹ́ ta. O fẹ́ di Fọláṣadé Ẹlẹ́kọ. Ṣé ìwọ mọ̀ wípé tí obìnrin tí ò bá lówó lọ́wọ́ báyìí tọkùnrin bá rí á máa fi ṣakọni ṣùgbọ́n tó bá ní owó ẹ̀ lọ́wọ́ nǹkan tó bá wù ara tó bá wù ẹ̀ ló lè fọkùnrin dá o. Kílẹ̀ ti sọ pé òun wáyé. Ó mọ̀ pé nǹkan tó bá dùn yàn ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀yìn èyí tó kọ́kọ́ bá mi nìyẹn. Ṣé wàá mú sí i? Ṣé o ṣáà sọ wípé wàá fi ọ̀nà ẹ̀kọ́ yẹn hàn mí? Kó fọkàn balẹ̀. Ṣé pé kó ṣáà ti tẹ̀ kọ́?
máa ṣe jẹ́jẹ́ o. Ọkùnrin ò ṣe é pọ́nlé bẹ́yẹn bẹ́yẹn o. Lánàá mo rí ẹ ìwọ àtàwọn guys kan tẹ̀jọ wà ń tàn bẹ́ẹ̀. Mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí ẹ nà. Mọ́mì, ọmọ school mi ni mà. Ọmọ school ẹ ni. Ọmọ school mi náà ni bàbá ẹ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wáyé. Dọ́tà. Èrè máa ń bẹ lẹ́yìn ìwà ẹ̀dá. Kí ló ṣe? Ládé! Kúrò! Kúrò dàrí kó lọ mú kọ́kọ́rọ́ mọ́tò. Níbo! Ẹ bá ń pinnu! Ládé! Mami, kò jẹun o. Oúnjẹ tẹ́ ẹ ṣe sílẹ̀, mo fún kò jẹ. Èmi fúnra mi tún wọ kitchen, mo sì ń jẹ fún kò jẹ o. Bóyá tẹnu ìwé bá mi bá sọ̀rọ̀, kò tiẹ̀ lè jẹun. Ní tó kú ṣẹlẹ̀ yìí, kò sádùn mọ́ mi náà lọ. Bó kí ló dé tó o jẹun? Kí ló dé tó o jẹun? O jẹun lánàá, o jẹ lẹ́nìí. Okun inú náà fi ń gbé títà jọ. Ebi ò pa mí. Ebi ò ṣe ní pẹ́. Báwo lèèyàn ṣe fẹ́ wà láyé tí ò ní jẹun? Jọ nítorí Ọlọ́run. Ìyọkàn bí ebi ò pa mí sẹ́. Ayé ìlú ọlọ́mọ mẹ́ta wà. Ayé ìlú ọlọ́mọ mẹ́rin wà. Ààrẹ tó bí mẹ́sàn-án, ààrẹ tó bí méje. Mo tọrọ ọmọ tó pọ̀ lọ́wọ́ Ọlọ́run, ẹyọ kan péré ló fún mi. Ẹyọ kan ló fún mi. Àwọn èèyàn tún bá mi sọ wọ́n ní ọlọ́mọ kan kúrò kí ni mo bí. Mo tún gbà fọlọ́run. Ọwọ́ mi lọmọ mi kú sí. Ọwọ́ mi lọmọ Ládé kú sí. Ṣé mo gbàdúrà tó fọ́lọ́run ni pé kó má jẹ́ kójú mi rí bi? Ojú tí mo ti wá rí mi báyìí, ojú mi ti rí bi. Mo ti gbọ́ ọ̀rẹ́ kan lọ́rùn. Ládé mo gbọ́ ọ̀rẹ́ kan lọ́rùn. Adéhùn kò wọ lọ́rùn ṣẹ̀mẹ́yọ̀ yẹ. Mo mọ iṣu délé rẹ o. Mo gbà tẹ̀ fún Ọlọ́run. Àmọ́ mi ò ní jẹun. Ọ̀gá. Mrs. Kí ló dé? Wàhálà wà ọ̀gá o. Èwo wá láti ṣẹlẹ̀ o. Kí ló dé? Ẹ sà, Mr. Banji ló kàn pé láàárọ̀ ẹ sà pé àwọn ṣíìpù méjì tó ń gbógun ìsìpọ̀dà pé àwọn méjì sink sà. Ó sink sà. Àwọn ships méjèèjì tó ń kẹ́rù bọ̀ fún wa. Èwo yẹn ni kọ́kọ́ o. Ìgbà tá a máa fi dọ́fíìsì láàárọ̀ yìí, gbogbo ọ́fíìsì ló ti jóná. A ní ká máa sọ fún nítorí tó wà lẹ́nu ṣẹlẹ̀ nínú ilé ni. Ọ́fíìsì mi jóná. Bẹ́ẹ̀ni. No, wait, there. Wait, eléyìí ò concern ẹ ṣáà ní sùúrù, eh? Kí ni ti ẹnu gbogbo ìta ń sọ sí?